ó tún jẹ́ kí n mọ̀ pọ́ mú ti paraku ayé àtọ̀run ìlú. Mo ń faradà títí until ìjọ kan. Ibẹ̀ dá. Owó ọmọbìnrin ìbẹ̀rẹ̀. Tani. Ẹ kálẹ́. Ẹ má bínú sà o, ẹ kálẹ́ o. Ẹ kálẹ́ sà. Ẹ kálẹ́ o. Oh. Kí ni mo lè ṣe fún yín o? Ẹ jọ̀ọ́, ǹjẹ́ mojú yìí? Yes, mo mọ̀. Wọ́n ní àwọn gbọ́mọ kan wá síbí látàárọ̀ ní sà. Ọmọ yẹn ni mo wá gbé mi nìyẹn. Wọ́n dẹ̀ sọ condition tó fi gbọ́mọ yẹn lẹ̀ wọ́n sọ fún yín. Ó ti ẹ jọ̀ọ́, kí ni condition tó fi gbé wá? Wẹ̀ tán bá ṣàlàyé mi á ṣàlàyé fún yín. Wọ́n ra ọjà lọ́wọ́ wa. Wọ́n tún wá yá owó kún. Wọ́n dẹ̀ jẹ́ ká mọ̀ pé táwọn bá ń bọ̀ nírọ̀lẹ́, àwọn á kó balance wa wá. Àwọn á dẹ̀ wá gbé ọmọ yẹn. Àwa gbọ́n ti retí wọn títí àárí wọn. Ẹ jọ̀ọ́, ẹ má bínú. Irú ọjà wo náà rà lọ́wọ́ yín? Ó yẹ kán lè sọ fún yín. Ń gbọ́rọ̀ ọjà wo ló rà lọ́wọ́ wọn? Wo ibi ọjà tó ń sọ yẹn gangan náà ni. Ẹ jọ̀ọ́, bébì yẹn gangan dà. Ó wà nílé. Wo díà. Gbé bébì yẹn jáde. Ẹ kálẹ́ mà. Ẹ jọ̀ọ́ èmi. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Inú mi dùn pé obìnrin lẹ́yìn náà. Ọmọ mi lọmọ yìí, òun ni mo wá gbé ẹ jọ̀ọ́. Pẹ̀dà, ṣán ti kó wa wá ni. Wọn kọ́kọ́ bọ̀ wá o. So yẹn ni pé ẹ tí kó wa wá. Ẹ wo, ẹ dúró o. Ṣé ọkọ yóò ṣàlàyé fún yín pé òun rajà lọ́wọ́ àwọn ò sanwó? Ẹ wo madam, iyekíye tó wo yín bá jẹ́ màá san. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. So ẹ̀bẹ̀ yẹn làá máa jẹ́ ń bí. Anyway, kò tí máa sọ ni pé anytime tí wọ́n bá ti kó owó wá, kó wá gba ọmọ wọn. Ẹ wọ ọmọ yín. Kò sí nǹkan tó kí ni. Ẹ jọ̀ọ́, mo fọlọ́run bẹ̀ yín kú, ẹ ṣàánú mi. Wo nǹkan tí mo lè ṣe fún yín ni pé ẹ máa sign undertaking fún mi. Wípé láàárọ̀ kùtùkùtù lọ́la ẹ kówó mi wá. Ọlọ́run bá ń gbọ́ máa wá san. Ẹ jọ̀ọ́, máa san. Ẹ wá ṣèwé wá tọwọ́ bọ̀ wò. Ẹ ṣé. Ọ̀gá o, kí irú ọjà olólùgbà tó gbọ́mọ sí ọ̀dọ̀ wọn mi. Ìwádìí mi fi hàn mí pé ńṣe ni Bídèmí lọ fi ọmọ mi trade fún drug. Bẹ́ẹ̀ ni mo sọ. Ìgbà yẹn ni mo wá wò pé ní ìní Olúwa ràn mí lọ́wọ́ dé. Mo wá decide pé kó ní kálukú ṣe kíni, kó ní kálukú máa lọ lù ẹ́. Bá ṣe pínyà nìyẹn. Mi ò wá rí bàbá jù wọ́n láti ìgbà tá ti pínyà until èní tí mo pàdé ẹ̀. In fact, ẹ̀rù ti kọ́kọ́ bà mí nígbà tí mo rí torúkú ẹ̀ ni mo rò pé mo rí. Torí níjọ́ kan tí mò ń jáde, mo pàdé ìkan nínú àwọn fámìlì ẹ̀ tó sọ fún mi pé ó kú sẹ́wọ̀n. Pé òun àtàwọn ọlọ́pàá ní problem pẹ̀lú àwọn ọlọ́pàá. Wọ́n dẹ̀ fi sẹ́wọ̀n ọdún 5. Wọ́n dẹ̀ jẹ́ kí n believe bó ti kú síbẹ̀. Ìdí nìyí tí mo fi ní mi ò fẹ́ kí jù wọ́n ní anything láti ṣe pẹ̀lú ọmọkùnrin. Torí future jù wọ́n ó wà highly important sí mi. Jọkẹ́. Yes dear. Gbogbo ẹsẹ̀ tí ọlọ́ba sọ pé ẹ̀dá máa gbé láyé ó ti dé dandan kó máa gbé ẹsẹ̀ yẹn. Nǹkan kan tí mo kàn wá mọ̀ ni pé tí wọ́n bá ti wá ṣe ẹsẹ̀ yẹn gbé àdúrà lóko tí màmá gbà sọ lọ́wọ́n bá pé kó yọ òun bẹ́ẹ̀. Ìmọ̀ràn tí màá fún wọn náà nígbàkúgbà tó bá ti ń bọ́ lọ́wọ́n bá ẹ sọ̀rọ̀ sọ fún Ọlọ́run bá pé kó bẹ́ẹ̀ yí lẹ́mí padà kó lè wúlò fún wọn tó bí. Tó bá wọn kó yí padà, tó bá wọn kó má yí padà, business tiẹ̀ nìyẹn.
as long as tí o bá ti ní anything ṣe pẹ̀lú ọmọ tèmi. Anyway, ọ̀rọ̀ obìnrin ni tó sọ yẹn o tọmọpọ́kùnrin lèmi náà èyí tó sọ yẹn ní èsì ṣùgbọ́n kò ń ṣe sí ó ti yẹ tówó tó gbà lọ́wọ́ ẹ tó bá di ní ọ̀la right màá gbé jáde fúnra mi à lọ sí bank I'll get you money. Service wàá bá fún tébù yìí jọ kó dẹ̀ béèrè nǹkan tẹ́ everybody bá máa mú à ń ṣọdún owó ni kó jẹ́ kí everybody máa ṣe kí ni kí o gbẹ máa lọ. ó dàbí pé ẹ believe pé okay. Bọ́lẹ̀. I take you 5,000. Why don't you know I get one on with the budget? Yes, me. I will. Advance motivate you. As soon as I find out, pick up for the money. Get jọ. Everybody na show it. Bá mi serve one day. Serve one day. Around to my go. Shakara will hold you. Let the set agbo. Everybody ṣeré fún wa jà. Banker cut. Mo dé bẹ̀ 10,000. Ó ti lọ. Sábẹ́ ti níyẹ o. Jésù rè mi máa ṣeré fún mi ni. Aláyọ̀ ní sọ, mo jẹ́ ìlò. Ẹyin omi. Mo dé bẹ̀. Mo jẹ́ ground. Ẹ oya. Èlò ló wà ń bẹ̀ náà. One bay. O jẹ Saheed mọ́ 1 bay. O bọ́rọ̀ fún rẹ̀ ń ṣe ọmọ súnwájú jọ nítorí ọlọ́ 1 bay. À ń gba 10,000 sọ̀rọ̀ wọn 1 bay. I never shop ní wọn. Ọmọ ṣàkárà àwé yẹn dáadáa o. Sani tí pọ́ǹpì ṣó wà. Àwọn kẹwọ́n lè lọ àwọn ilé ìkẹ́. Wọ́n ní sùúrù tí ẹ. Ẹ 19 mọ́. A máa jowó. Èmi jẹ́ everybody o. Ẹ lajú sílẹ̀ o, diamond ni mo ta o. 500 naira. Ọmọ bá dẹ̀. Ẹjọ. Tó bá mú yẹn tọkọ fún ẹ ní wine. Wà á ríran wò. Kí ló ń ta sí? Ta ló ń ta ìwọ ló ń ta máa. Orí ilẹ̀ ń ta sí ẹ má gbà fún mi. Sani tí mò ń wẹ̀ o. Baby cool down náà ní sùúrù. Ẹ̀ńdà fún wájọ́. Ẹ wálẹ̀. Ẹgbẹ́ mi pọ́ǹpì. Everybody show your card. Wálẹ̀. Òun rè. Òkèrè. Ìgbọ́n náà tí mo wà mí mo jẹ́. Òkèrè. Dustin. 17. Big man, okú tó powó ẹ o. Tọ́ni tí lò ó. Baby. Ọjẹ́ mi o. Àwọn ìwà kò kú dànù. Àìṣe ajé là ń ṣe.